Ọlọpaa ti gbé dẹrẹba tó wa Anthony Joshua lọ́jọ́ tó níjàmbá ọkọ̀. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn ti fi páńpẹ́ òfin gbé Káyọ̀dé Adéníyì ẹni ọdún 57 tó jẹ́ dẹrẹba tó wa mọ́tò ọkùnrin gbajúgbajà abẹ̀sẹ́kù bí òjò ní Anthony Joshua àti àwọn rẹ̀ méjì lọ́jọ́ tí wọ́n ní ìjàmbá ọkọ̀. Ìjàmbá ọkọ̀ náà ló wáyé lọ́jọ́ Ajé Monday ọ̀sẹ̀ yìí tí ṣe ọjọ́ 29 oṣù kejìlá ọdún 2025. Arákùnrin yìí ni ìròyìn gbọ́ pé ó wa ọkọ̀ Lexus SUV aláwọ̀ dúdú tó sì forí sọ mọ́tò tirẹ́là ńlá tí wọ́n páàkì sílẹ̀ lójú ọ̀nà Ìbàdàn sí Èkó lọ́jọ́ náà, tí ìjàmbá yìí sì mú ẹ̀mí àwọn ọ̀rẹ́ Joshua méjì lọ lójú ẹsẹ̀. Nígbà tí agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn Olúṣèyí Babáṣèyí ń sọ̀rọ̀, ó jẹ́ kó di mímọ̀ pé àwọn ti bẹ̀rẹ̀ ìwádìí ní pẹrẹwu lórí àjálù búburú ọ̀hún. Adéníyì níròyìn gbọ́ pé ó tẹ ọkọ̀ létí lọ sílùú Àbẹ́òkúta lẹ́yìn tí wọ́n fi sílẹ̀ nílé ìwòsàn nírọ̀lẹ́ ọjọ́ 29 ọdún 2025. Iléeṣẹ́ ọlọ́pàá ti wá ní àwọn yóò fẹ̀sùn kan Adéníyì lórí ìwàkuwà ọkọ̀ lójú pópó. Olúṣèyí Babáṣèyí fi kún ọ̀rọ̀ rẹ̀ pé eré àsápajúdé tí Adéníyì sá lọ́jọ́ náà ló fà á tí ọkọ̀ náà fi lọ forí sọ ọkọ̀ tirẹ́là tó kó àgbàdo sóyà, eléyìí tó sì mú kí apá ọkọ̀ kan ya dànù, tí àwọn ọ̀rẹ́ Anthony Joshua Ṣínà Gàmí àti Kevin Lateef Ayọ̀délé sì jẹ́ ẹlẹ́dùà nípè.